Come with me as we travel back in time and explore happenings of over 2,000 years ago. Sit back, use your imagination, and picture this movie. Money X on the beats. Act 1, introducing Joseph as the actor, fine boy, chair creator, interior decorator. I'm family, ọmọge tí ó ti ṣe rí. Want it ready, in fact, want him much ready. All of a sudden, something begin to pop in. This is not funny, a baby boy is coming. Joseph is wondering, maybe thinking of running. What is all this becoming? Are you calling me a dummy? Ló bá sùn, láńgẹ́lì wí fún pé nípasẹ̀ mi mímọ́ lọ́mọ fi dénú Mary. Nígbà tó jí, ọkàn ẹ̀ wá balẹ̀, ó sá lọ báyà rẹ̀ bẹ́yẹn ládẹ̀ ṣe débi. Jésù, ọmọ Ọlọ́run tó bí ojú ló tẹ̀ ń pẹ́ wá lọ́wọ́. Jésù, ọmọ Ọlọ́run tó bí ojú ló tẹ̀ ń pẹ́ wá lọ́wọ́. Jésù, ọmọ Ọlọ́run tó bí ojú ló tẹ̀ ń pẹ́ wá lọ́wọ́. Jésù, ọmọ Ọlọ́run tó bí ojú ló tẹ̀ ń pẹ́ wá lọ́wọ́. Act 2 by the river, this time Jesus is bigger. Ó ti ní disciples led by Simon Peter. Wọ́n ní liver, èṣù rí wọn ó ṣífà. Ó sọ omi dọ̀tí bí ẹni sàkàrà di súyà. Many people in the area ló ń gbé ṣòro wá tó burú ju malaria. By the power given by his father, Jésù ń deliver, orí èṣù scatter. Wọ́n dìtẹ̀ fún, wọ́n fẹ́ pa Jésù mi, àwọn kọ́mítì, gbogbo àwọn tó ń bínú orí. Wọ́n dìtẹ̀ fún, àní wọ́n fẹ́ pa Jésù mi, àwọn Farisí, Sadusí, gbogbo wọn ṣàǹsí. Jésù, ọmọ Ọlọ́run tó bí ojú ló tẹ̀ ń pẹ́ wá lọ́wọ́. Jésù, ọmọ Ọlọ́run tó bí ojú ló tẹ̀ ń pẹ́ wá lọ́wọ́. Jésù, ọmọ Ọlọ́run tó bí ojú ló tẹ̀ ń pẹ́ wá lọ́wọ́. Jésù, ọmọ Ọlọ́run tó bí ojú ló tẹ̀ ń padà bọ̀. Act 3 lójú títì tó lọ sí Calvary, àgbélébò ńlá ni wọ́n ní kó kárì. Heavy beating, slapping and spitting. Wọ́n ṣe Jésù bí ajá ṣe ń ṣe chicken.